A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Mínísítà gbègbèrè ìjọba Nyesom Wike ti sọ gbangba lónìí wípé kì í ṣe àwọn akúṣẹ̀ ni wọ́n ń gbé ní Maitama, Wúṣẹ́tù, Gùsápè, Asokoro àti gbùngbùn àárín ìlú Àbújá. Wike kérora wípé àwọn onílé wọ̀nyí ní ilé ní ilẹ̀ òkèèrè níbi tí wọ́n ti ń san owó orí ṣùgbọ́n kọ̀ láti san owó ilẹ̀ ní Nàìjíríà. Àwọn aláṣẹ Àbújá FCTA ni wọ́n ti àwọn ilé tí wọ́n kọ̀ àti san owó ilẹ̀. Ọ̀sẹ̀ tí ó kọjá ni àwọn òṣìṣẹ́ FCTA bẹ̀rẹ̀ títì àwọn ilé tí ó kọ̀ àti tẹ̀lé òfin ìjọba. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó máa ń wáyé lóṣooṣù ní ìlú Àbújá ni Wike ní àwọn ti ṣètò ìfilọ́lẹ̀ iṣẹ́ àkànṣe ọlọ́jọ́ 19. Lẹ́yìn èyí ni wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe. Ó ní ó ṣeni láàánú wípé lórílẹ̀-èdè ni ayálégbé ti ń san owó ilẹ̀ ọdún 2. Nígbà tí ó bá súnmọ́ àkókò tí owó yìí fẹ́ tán ni wọ́n á tún máa dúró kí bàbá onílé rán wọn létí báwo ni ènìyàn ṣe máa ní Certificate of Occupancy (C/O) láti máa san owó lọ́dọọdún kí wọ́n tún máa kérora àìsí agbára àti tẹ̀lé àdéhùn. Ọ̀pọ̀ àwọn ọlọ́rọ̀ wọ̀nyí ni wọ́n ń tẹ̀lé àṣẹ owó orí ilẹ̀ òkèèrè ṣùgbọ́n ṣẹnugbálágún sí òfin Nàìjíríà. Èyí ló ń pa wá kú lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kò dín ní ẹ̀ka ìjọ Àgùdà 15 lábẹ́ Makurdi Catholic Diocese ní ìpínlẹ̀ Benue tí wọ́n ti tì pa látàrí ìkọlù sí ìlú ní gbogbo ìgbà láti ọ̀dọ̀ àwọn afurasí darandaran tí wọ́n dìhámọ́ra ogun. Àfihàn yìí wáyé níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní Makurdi Cathedral tí alága ẹgbẹ́ Nigerian Catholic Diocesan Priests NCDPA ẹni ọ̀wọ̀ Joseph Beba ṣe. Fada Beba ní àwọn ìlú tí ìjàmbá yìí ti dé bá ní Se-Obiam, Ahome, Jimba, Nagi Camp, Awadana, Yelewata àti Abegana. Gbogbo wọn ni wọ́n ti ń kojú ìkọlù láti bí ọ̀sẹ̀ 2 sẹ́yìn tí ó ti yọrí sí ikú ènìyàn tí ó lé 50, lára wọn ni obìnrin àti ọmọdé. Nítorí ọ̀pọ̀ aráàlú tí wọ́n ti fi ìlú sílẹ̀ ni ó mú wọn ti ẹ̀ka ilé ìjọsìn tí ó lé ní 15 pa. Fada ṣe ẹ̀sùn wípé ìjàmbá yìí túbọ̀ gbìnàyá pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ Ìwọ̀-oòrùn Gwa lẹ́yìn ìjẹ́rìí bíṣọ́ọ̀bù ìlú Makurdi ẹni ọ̀wọ̀ jùlọ Wilfred Anagbe ní orílẹ̀-èdè United States àti Europe lórí bí wọ́n ṣe ń ṣekú pa àwọn Kìrìsìtẹ́nì ní Benue àti Nàìjíríà. Fada Beba bu ẹnu àtẹ́ lu iléeṣẹ́ ológun lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àìnítara. Kódà ìbàjẹ́ nítòsí checkpoint tí wọ́n ní ìkọlù tí ń wáyé, ó ṣe àpẹẹrẹ ìkọlù tí wọ́n ṣe sí ẹni ọ̀wọ̀ Solomon Atongo ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2025 ní kìlómítà 3 sí Naka tí kò ju 500 mítà sí checkpoint ológun ní Se-Obiam tí wọn kò sì lè dá sí wọn. Fada Beba wá ké sí Ààrẹ Bọ́lá Tinubu àti gómìnà ìpínlẹ̀ Benue Anyansị Talia kí ó kéde ìgbógun ti àwọn darandaran bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé síwájú àkókò yìí ni gómìnà Alia ti sọ wípé àwọn tó ń ṣe ìkọlù wọ̀nyí kì í ṣe ọmọ Nàìjíríà. Bákan náà ni ó rọ àwọn ọ̀dọ́ kí wọ́n wà lójú lalákàn fi ń ṣọ́rí kí wọ́n ṣetán àti dáàbò bo ìlú, ìgbàgbọ́ wọn àti oko wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣàlàyé wípé òun pinnu ní ọkàn ara òun láti má gba ìdánilọ́lá àmì ẹ̀yẹ tàbí oyè jíjẹ kankan títí sáà rẹ̀ yóò fi parí. Mákindé ṣe àfihàn yìí níbi ìgbàlejò Déjì ti Àkúrẹ́ Ọba Aládé Tóyìnbó Ògúnládé Aládélúsì nígbà tí àwọn aṣojú tí ó ró lágbára wá bẹ gómìnà wò ní ilé rẹ̀ tí ó wà ní Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbi ìgbàlejò yìí ni Mákindé ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ ìgbà ni wọ́n ti fi oyè jíjẹ àti àmì ìdálọ́lá lọ̀ ọ́, ṣùgbọ́n tí ó fi tọ̀wọ̀tọ̀wọ̀ kọ̀ nítorí ìpinnu tí ó ti ṣe. Gómìnà wá ní pẹ̀lú oyè tuntun tí Ọba Ògúnládé wá fi lọ òun yìí, òun á wo ti orí adé yí ìpinnu padà láti tẹ́wọ́ gba oyè tí ọba fi lọ̀ ọ́ nítorí ọ̀wọ̀ tí ó ní fún orí adé. Gómìnà Mákindé ní ìdí tí òun kò ṣe
ń gba oyè jíjẹ ni kí aráàlú lè ní àǹfààní àti ṣe àgbéyẹ̀wò iṣẹ́ rẹ̀ sí ìlú kí wọ́n sì sọ bí òun bá lẹ́tọ̀ọ́ sí irúfẹ́ oyè bẹ́ẹ̀. Bákan náà ni ó ní ìdí tí òun fi gba oyè yìí ni láti mọ rírì ìdílé tí ìyá rẹ̀ ti wá ní Àkúrẹ́. Ó ní àwọn kan a máa sọ wípé wòlíì kì í níyì ní ìlú rẹ̀, ṣùgbọ́n inú òun dùn ju bí ó ti yẹ lọ wípé iyì tòun gẹ́gẹ́ bí wòlíì bẹ̀rẹ̀ láti ìlú ìyá rẹ̀ ní Àkúrẹ́. Síwájú àkókò yìí ni adarí ikọ̀ aṣojú tí í ṣe Olú ti Òkèlèṣà Tuntun Olú Adékúnlé Àjànàkú gbóríyìn fún gómìnà fún àṣeyọrí ńlá rẹ̀ láti mú àyípadà bá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìdásí rẹ̀ fún orílẹ̀-èdè lápapọ̀. Nínú èsì rẹ̀ ni gómìnà ti ṣèlérí àti tẹ̀síwájú nínú àtìlẹ́yìn rẹ̀ fún ilẹ̀ Àkúrẹ́ àti ọba, bí ó ti fi dá àwọn aṣojú lójú àtìlẹ́yìn rẹ̀ sí ìdàgbàsókè ìlú Àkúrẹ́ àti ènìyàn rẹ̀. Bákan náà ni gómìnà sọ̀rọ̀ lórí iṣẹ́ àkànṣe tí ó ti ní lọ́kàn àti ṣe sí ìlú Àkúrẹ́. Lára rẹ̀ ni àtúnṣe ìjọ St. David's Cathedral. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Ìjọba àpapọ̀ ti ṣe ìkìlọ̀ fún oníṣòwò ọkọ̀ kan ní ìlú Àbújá tí gbogbo ènìyàn mọ̀ sí Alhamis Sakin Mota tako bí ó ṣe ń fi àwọn òṣìṣẹ́ ìjọba civil servant ṣe yẹ̀yẹ́ wípé wọn kò ní agbára àti ra irúfẹ́ ọkọ̀ tí ó fi polówó nínú àfihàn fídíò rẹ̀. Adarí gbogbogbò fún National Orientation Agency Lanre Isah Onílù ni ó ṣe àfihàn yìí lónìí nínú lẹ́tà tí ó buọwọ́ lù. Onílù ní inú àjọ wọn kò dùn sí ìpolongo tí Sakin Mota ṣe nínú àfihàn fídíò rẹ̀ láti fi polówó ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mercedes-Benz 2023 C300 pẹ̀lú artificial intelligence functionalities, níbi tí ó ti béèrè lọ́wọ́ ọkọ̀ yìí wípé ǹjẹ́ òṣìṣẹ́ ìjọba kan lè kó owó lé ọ lórí bí, tí ọkọ̀ náà sì dá lóhùn wípé kò ṣeé ṣe àyàfi bóyá ní ọdún 2062. Àtẹ̀jáde ìjọba yìí ṣàlàyé wípé kò yẹ kí èyí wáyé lásìkò tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń la ìṣòro ìlú àti agbègbè kọjá, níbi tí àti là ní kíákíá ti gbilẹ̀ tí ìgbélárugẹ ohun ayé borí ìwà ọmọlúàbí. Kò yẹ kí irúfẹ́ èsì bẹ́ẹ̀ máa jáde sí àwọn òṣìṣẹ́ ìjọba. Wọ́n ní ipò civil servant gẹ́gẹ́ bí ó ti wà lágbàáyé jẹ́ ipò pàtàkì. Àwọn ni wọ́n ń ṣiṣẹ́ kárakára láti pèsè ààyè tó tẹ́jú fún okòòwò bíi tirẹ̀ láti gbòòrò. Fún ìdí èyí ni ó fi jẹ́ ìwà ìtàbùkù láti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí òṣìṣẹ́ ìjọba tí wọ́n fi gbogbo ayé wọn sin ìjọba kí àwọn okòòwò bíi tirẹ̀ lè ṣe àṣeyọrí. Àjọ yìí wá ṣe ìkìlọ̀ fún oníṣòwò ọkọ̀ yìí kí ó mọ irú ọ̀rọ̀ tí ó máa sọ bí ó bá ń ṣe ìpolówó ọjà kí ó má baà kan ẹlòmíràn láràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.